Ọgbà pastor létí tó bá di ìdá yìí next year. Look at what is going to happen to him. Wọ́n igbó tó mú yẹn ṣebí tájà bá ń sinwín wọn ló máa ń mojú olówó ẹ̀. Àfáà àwọn ló lè gbá létí. Àbáwọn babaláwo lórí burúkú ẹgbẹ́ àwọn ló lè gbá létí tó fi gbá bá tó bá bí ìyá èrè kó wá sí street wa. Mo lérò pé gbogbo pátápátá la rí fídíò tí mo fi wọlé nípa ọ̀rọ̀ Portable yẹn. Ìyẹn ni màá fi ṣe ìwọlé lákọ̀ọ́kọ́. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti wo ìkànnì yìí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí. Mo bẹ̀ ọ́ bá mi subscribe sí, like fídíò yìí wẹ̀gbẹ́ rẹ̀ ohun ó rí àmì aago kan níbẹ̀ táwọn olóyìnbó máa pè ní notification bell. Mo rọ̀ ọ́ bá mi tẹ̀, yóò gbọ́ option mẹ́ta kan wá. Èyí tí ń bẹ lókè ohun tó ṣe option A, lé àti lé táwọn olóyìnbó máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀, tí o bá ti tẹ̀ tán mo rọ̀ ọ́ bá mi yọ̀ǹda rẹ̀. Lórí ọ̀rọ̀ awuyewuye Portable tó ń lọ káàkiri lọ́tún àti lósì, ọ̀rọ̀ yìí náà ni mo gbé wá. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, a rí gbọ́ kò sì jẹ́ tuntun mọ́ wípé kódà àwọn ẹbí Portable pàápàá èpè ni wọ́n ń gbé iṣẹ́. Kí lóhun tí Portable ṣe fún wọn tó fi di pé wọ́n ń ṣe èpè fún Portable? Fáǹfààní àwọn tó mọ ohun tó ṣẹlẹ̀ sí Portable, Ọmọlálọ́mí ni ọ̀gbẹ́ni olórin tó kọ Zazuzẹ, ni a gbọ́ pé oríṣiríṣi ìjàmbá ló ń dé sí lẹ́nu jọ́ mẹ́ta yìí, ìyẹn ní ìlú ibi tó wà nílùú Ògùn State ní Ìyànà Ológbò. Ní a ti gbọ́ pé wọ́n ti ibi tó fi ń ṣiṣẹ́, ibi tó ti ń ṣiṣẹ́, àwọn ọlọ́pàá ti tibẹ̀ pa. Àṣẹ wáyé látòkè pé kọ́nà tibẹ̀ pa. Wọ́n sì bá àwọn ọmọ kéékèèké kan níbẹ̀ tí wọ́n kó gbogbo wọn. Lótìítọ́ àti lódodo ni a gbọ́ pé Portable ti bẹ ìjọba tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ ìyẹn ìjọba bàbá wa Dàpọ̀ Abíọ́dún wípé kí wọ́n jọ̀ọ́ kán bá òun ṣe. Àmọ́ ibẹ̀ kọ́ là ń lọ ní kíákíá yìí. Ifá ti sọ̀rọ̀. Kí lóhun tí Ifá sọ nípa Portable yìí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́nu arábìnrin kan, àmọ́ ọ́díò ni. Màá ní pé kí ẹ jókòó, kẹ́ ẹ gbọ́ ohun tí Ifá sọ nípa Portable yìí pé ó dùwó ni ló dá fún Portable. Káàkiri làwọn èèyàn sọ pé ṣé lóòótọ́ ni Portable ṣe oògùn owó? Lérògbà tèmi mi rò pé ó ṣoògùn owó. Gbogbo la mọ̀ pé Portable máa ń ṣe oògùn. Àmọ́ kí lóhun tí Ifá sọ nípa Portable yìí? Arábìnrin kan rèé, ó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ nípa ọ̀rọ̀ Portable àti pé irú ogun tó ń ja Portable lọ́wọ́lọ́wọ́. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́nu arábìnrin yìí. Benjamin Olúwaṣẹ́gun lórúkọ mi. Ọmọ kì í gọ̀ títí kó gbàgbé orúkọ ara rẹ̀. Olúwaṣẹ́gun lórúkọ mi. Ní kò pẹ́ jẹ́ ká gbọ́ ohun tí arábìnrin ohun tó wí. Ẹ ṣé. Gbogbo abiyamọ yé mà ni mo pè lọ́sàn yìí. Tó bá dẹ̀ jẹ́ àárọ̀ lẹ́yìn ń gbọ́ mi níbi tẹ́ ẹ wà, àbí alẹ́ lẹ wà níbi tẹ́ ti ń gbọ́ mi. Ó máa rí kinní kan léni tó máa bà mí nínú jẹ́. Ọ̀rọ̀ Portable mà ní. Portable Ọmọlálọ́mí bó wá mọ̀ sí wèrè olórin. Àrí Portable máa sun ẹkún mà ní. Tó ń sun omijé lójú gidi mà ní. Gbogbo abiyamọ ayé ẹ máa gbà wá. Jẹ́ ká wo ọ̀rọ̀ Portable lásán. Ló ti tọ́ nígbà tí Portable máa bẹ̀rẹ̀. Nǹkan tó fi bẹ̀rẹ̀ léléyìí. Abú eléyìí kó máa bú tọ̀hún, kó máa bú eléyìí kó máa bú tọ̀hún. Intade fi tẹ́wọ́ gbà nìyẹn. Nǹkan tá fi tẹ́wọ́ gbà nìyẹn. Tó wá di wípé ó wá ń bú àfà, ó ń bú pásítọ̀, ó ń bú àwọn obìnrin tó bá ti fẹ́. Ẹ má má jẹ́ ká gbàgbé pé ẹni tó bá lógo òun láyé máa ń dánwò. Gbogbo tó ń ṣe yẹn, tẹ́rí tó ń ṣe yẹn, ó ti kúrò ní ìwà Portable o. Kọ́lọ́ má jẹ́ kí ayé gbé ṣìṣe lé wa lọ́wọ́. Pàápàá ọmọ tó bá ní ògo, tó bá lọ jẹ́ pé àwọn òbí ẹ̀ ń ṣẹni tó mèrè sá, tí àdánwò tí ọmọ yẹn ò ní dojúkọ. Ọ̀rọ̀ Portable a máa fi ṣoṣùn tá máa fi para ni ò torí gbogbo àná lálá àwọn ọmọ ológo káàdẹ̀ ní fẹ́ kí ògo wọn kó wọ mi. Àti wípé ẹnikẹ́ni tó bá ti dá Ifá fún, wọ́n bá ti lè sọ fún pé Ògúndábèdè ní Ifá ẹ̀. Gbogbo alámọ̀ wípé Ifá Ògúndábèdè, Ifá olè ni. Ṣùgbọ́n lẹ́ni tí ò bá wá lè jalè, tó dẹ̀ jẹ́ wípé Ifá yìí ni wọ́n dá fún.
fẹ́ jà ń bí ó jà lọ́hùn lè fi lẹ́ra wọn kó lè fi pò dindi òun lẹ rí gbogbo nǹkan tí Portable ń ṣe yẹn o torí pé kò lè jalè ó dẹ̀ jẹ́ wípé Ifá Ògúndábèdè ló nífà ẹ̀ ló ṣe ń ta mọ́ bí tó ń ta mọ́hùn tó ń ta mọ́ bí tó ń ta mọ́hùn máa fi rí pé tó bá ti fa wàhálà kíkẹ́ máa tún dìde in tó ń gun Portable nìyẹn o ìwà rẹ̀ nìkan kan bá wí bí kò ṣe bàbá ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe rí ipò tí ìyá ń gbé lára ọmọ kò ń ṣe kékeré o tó bá jẹ́ pé ìyá Portable wà láyé ó ṣeé ṣe kí Portable máa caution ọ̀rọ̀ ẹnu ẹ o torí wọ́n á ti pè sákìyèsí wọ́n á ti pè jókòó ṣùgbọ́n púpọ̀ nínú àwọn òbí tó wà níta nísìnyí kò sẹ́ni tó lè bá àwọn ọmọ wa sọ òótọ́ ọ̀rọ̀ tí ọmọ wa yẹn tó bá ti ń fún wa ní owó tádẹ bá sọ̀rọ̀ tí ò fẹ́ gbọ́ à ní fẹ́ kó stop owó tó ń fún wa ṣé ìgbésí ayé ta fẹ́ káwọn ọmọ wa máa gbé ni lọ́mọ ẹ̀ káwọn ọmọ wa ṣiṣẹ́ ògo ìdílé wa ò mà ní wọmi kò máa sẹ́ni tó gbàdúrà kí ọmọ tó jẹ́ ọmọ ológo nínú ilé òun kó máa wọmi ẹwà inú ilé wa ò mà ní wọ̀kùnkùn ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa ẹ má jẹ́ ká máa worship àwọn ọmọ wa bàbá ẹ̀ wà láyé o bẹ́ẹ̀ pé bàbá ẹ̀ máa ń bá sọ̀rọ̀ yóò kí ń gbọ́ tí ọba ẹ̀ náà máa ń ṣe fídíò pé mò ń bá wí o mò ń ṣe o àwọn èèyàn mọ̀ pé bàbá ẹ̀ ń bá wí ẹ wo time táwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jáde tó ń sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan tó ṣe Portable yìí ó pẹ̀lú nǹkan tó affect life Mohbad torí pé àwọn ọmọ wọn ti ń rí owó láti kékeré tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ìlànà tí ọmọ yín ń tọ̀ yìí kò ń ṣe ìlànà tí ẹ̀yin ń tọ̀ wọ́n torí pé owó díẹ̀ ti ń jáde láti ibẹ̀ ẹ lè bá àwọn ọmọ wí ibẹ̀ láti máa ń rí àwọn ọmọ obìnrin máa tẹ̀lọ́kùnrin lọ tó ń ṣe olóṣó tí ìyá wọn ò ní lè bá wọn wí torí owó tán máa mú bọ̀ wálé ò ní lè jẹ́ kán sòótọ́ ọ̀rọ̀ wọn á ti jẹ dòdò ò ní lè sòdodo ǹjẹ́ ẹ máa ń pè é kóòrèkóòrè láti pè sákìyèsí pé n tó ń ṣe yìí ti lágbára jù tí iṣu ẹni bá jiná máa ń fọwọ́ bò jẹ ni o Portable ṣe jẹ́jẹ́ odò ayé ń gbé ni lọ ó rántí ibi tó ti ń bọ̀ ni ó rántí ìgbà tó o ti jẹ́ nǹkan kan nínú ayé tọ́wọ́ ẹ bá wá tèkù dà ṣó wá yẹ kó o pọ́n àdá kó wá sọ pé o fẹ́ lọ máa fi rẹ́ àwọn tó jẹ́ wípé wọ́n júwe fún ẹ pé ikú tó pa bàbá ẹ lélẹ́yìí má fi wá láyé lọ́wọ́ mú ọmọ tó bá ní ògo láyé máa ń fẹ́ mú torí bí mo ṣe ń wò bí ìgbà tó sọ pé kéèyàn lọ máa ṣiṣẹ́ ni nínú ìdílé téèyàn bá ti lè jáde tó bá jẹ́ wípé wọn kì í gòkè ń bẹ̀ tẹ́nìkan bá wá dìde tó bá lóun fẹ́ mókè má fi làkàlàkà ṣùgbọ́n tọmọ yẹn náà bá jẹ́ ọmọ onígbìyànjú ọmọ máa tiraka tá máa ṣe léyìí bí kò ṣe léyìí kó jábọ́ bí kò ṣe léyìí kó jábọ́ àṣà máa tiraka pé kóun lè gùnkè òun ni mo rí nínú ọ̀rọ̀ Portable ẹ wá jọ̀ọ́ gbogbo ẹ̀yin tó ti ṣẹ̀ ẹ má jẹ́ ká wò níwò pé Ọlọ́run ló mú o ògo wa léléyìí onílẹ̀ Yorùbá o ìràwọ̀ eléyìí ò gbọ́dọ̀ wọ mi o gbogbo wa là ń sunkún gbà tí Mohbad kú o gbogbo yín lẹ̀ ń sọ̀rọ̀ wípé ìgbà tí Mohbad ń dojúkọ àwọn nǹkan yẹn kí ló dé tí ò sọ̀rọ̀ síta o Portable tún ń sọ̀rọ̀ síta ẹ ló ń sọ̀rọ̀ jù o tó bá jẹ́ pé Mohbad jẹ́ irú Portable ṣe mọ̀ pé ikú tó kù yìí kò ní kú láti sọ̀rọ̀ síta àwọn òbí ẹ̀gbọ́n á ti pariwo síta ẹ bá wa bẹ̀ gbogbo àwọn èèyàn tó bá ṣẹ̀ o jẹ́ ọkùnrin ló ṣẹ̀ bó jẹ́ obìnrin ló ṣẹ̀ ẹ bá wa bẹ̀ wọ́n o ẹ má jẹ́ kí ọmọ yìí kó lọ ronú para ẹ̀ lórí pé wọ́n fẹ́ bà nǹkan ìní ẹ̀ jẹ́ ẹ̀yin tó bá ti wá bú ẹ foríjì o ẹ má jẹ́ kọ́mọ yìí lọ pokùnso o gbogbo ẹ̀yin ìyàwó Portable ẹ má kàn máa wá sí online wọ́n máa ṣe show kẹ máa ṣe pepper dem èmi á lo wíìgì 300,000 ọ̀la àṣẹ makeup 150,000 ìyẹn lẹ fẹ́ fi support ọkọ yín ẹ wọlé àdúrà kẹ máa jagun àdúrà fọkọ yín tó bá dáa fún Portable lẹ́nìí ó kan àwọn ọmọ yín lára ó dẹ̀ kan ẹ̀yin náà lára o tó bá dẹ̀ tún kù díẹ̀ káàtó fún gbogbo yín lẹ máa jápa o ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé kò sí nǹkan táwọn ọmọ yín fẹ́ dé bá o torí kàkà kẹ́ ẹ lọ máa kúnlẹ̀ àdúrà kẹ́ ẹ lọ máa gbàdúrà lórí ọkọ yín kẹ́ máa kẹ́ fira yín sáwẹ̀ bíríbírí ìkan máa wá sọ̀n lá máa reply àwọn kinní kan òun lòun lọkọ òun lòun ṣe kinní kan àwọn tó dẹ̀ tún bú yìí náà ni wàá tún bọ́ta wàá tún máa polówó fún wọn pé kán bẹ́ẹ̀ lọ wo fíìmù ẹ̀ ń bì kan kán bẹ́ẹ̀ máa ra kinní kan ń bì kan ìyí tó yẹ kó fi máa jókòó àdúrà lórí ọkọ ẹ òun ló fi ń reply tó ń ṣe pepper dem online ó jẹ́ wọlé àdúrà kó o jókòó àdúrà torí tó bá kán lójú báyìí ló máa kán sáyà tí Portable bá lówó lọ́wọ́ níwọ́ fún ẹ̀gán lè dúró ló lè sọ pé èmi ni mo rí nǹkan mi ni mo fẹ́ tó bá kù díẹ̀ káàtó fún wàá jápa o ẹ wò ẹ tètè lọ kúnlẹ̀ àdúrà báyìí o tó bá dẹ̀ wù yín kẹ́ máa wò lọ ògo ìdílé kan ló ń lọ yìí o kọ́lọ́ má jẹ́ kíráwọ̀ yẹn já o mo wí tèmi náà o àbùkí ọmọ Ìjẹ̀bú lèmi jẹ́ o ire o.